Ayoka-Ara ọ̀tọ́dé gbogbo lé ẹ̀pà lọ́lọ́. Ayoka-Ara ọ̀tọ́dé ọ̀rẹ́ mi wá jòkó kan. Ayoka-Ara ọ̀tọ́dé gbogbo lé ẹ̀wà fọ́fọ́. Ayoka-Ara extra. Fagunwa ta ni ń jẹ́ bẹ́ẹ̀ gan-an olóyè ní Fagunwa ni ọ̀yá nìṣó níbẹ̀ ìlú òkè bólà ń lọ Lasgidi FM 90.1 làágbà lọ lórí ètò yín Ayoka-Ara extra níbi tí a ti máa ta ìwé ìtàládùn ní Igbo Olodumare gbogbo ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká pọ́pọ́ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká mọ àwọn ìjìnlẹ̀ èdè àtàtà tí í ṣe ní níyè láti ṣòdiwọ̀n ayé ẹni fún eléyìí àti àwọn àmúyẹ ọmọ dùdú àmìíràn nínú ètò yín Ayoka-Ara extra ní Lasgidi 90.1 FM ẹ mọ̀ pàdé bàbá wọn láàbù mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ ní gbogbo ọjọ́ Wednesday àti Thursday ẹ gbádùn ẹ̀. Ayoka-Ara extra. tó ẹ̀ka alẹ́ lọ́dẹ̀ yìí a kú iṣẹ́ lónìí ìkànnì alálùbáríkà yìí Lasgidi 90.1 FM a tún ti dé lónìí òní tó jẹ́ ọjọ́ 4 nínú oṣù kẹjọ ọdún 2021 àwọn èèyàn ó ti máa retí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ní kílẹ̀ ń wò ṣé bó ní àbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ìkànnì alálùbáríkà yìí Lasgidi 90.1 FM bẹ́ẹ̀ kókó ni òun náà látún ti dé yìí lókọ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì yìí òun náà là ń kí yín pẹ́ kú lé o bó lójú ọjọ́ bó níṣẹ́ lónìí olótú mi àgbà ọmọbabìnrin wa ẹ̀yà balógun ní nkèyín ọlọ́wọ́ bọ́tìnì mi tèmi tọ́pẹ́ Ajíbóyèdé ti dust àwọn ẹnjìníà mi dáadáa ẹnjìníà Rilwanu Gbénga Ọ̀ṣìnbẹ̀náàdé Matthew àti Frank ti ń bẹ ní Ìkòròdú lọ́hùn gbogbo wọn ní kìnkìnyín pátá ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ́ Omiṣẹ́pẹ́ Ọláníyì ló kọ tèmi ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí i Ayoka-Ara extra lélẹ́yìí ó ti gbìnàyà yóò lágbára lálẹ́ yìí wọn ò wá dá nìkan wá o ẹ ti máa gbọ́ àwọn nǹkan nínú àwọn iṣẹ́ wa
tó jẹ́ pé ẹ̀ẹ̀kan dédé gbọ́ ẹni ilé ìṣe bàbá omi. Bí ìgbà tá a lọ sí ṣáà lọ ìrágbèje ńgbà náà lọ́hùn ó fi lẹ́tà ránṣẹ́ ó fi rán àwọn akọni méje ohun tí ń bẹ lẹ́yìn ìrágbèje ẹ̀gbọ́ lálẹ́ yìí ìfẹ́ kan náà ń bẹnu lé àárí jẹ́jẹ́ lálẹ́ ní tiẹ̀ ó ti ṣe jẹ́jẹ́ ó ti lọ Ọlọ́run ṣàánú ẹ̀ bá ń káwọn ará ilé ta ni ó kọ́kọ́ káwọn ará ilé nù yín báyìí. Òtútù ni kíni. Òjò pọ̀ níbo ìwọ nìkan lòjò kọ́kọ́ pa ni. tó akíogo yín pé ẹ̀ka alẹ́lẹ̀ ẹ̀kan sí o akínyìn èyí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù kẹjọ ètò àkọ́kọ́ nínú oṣù bẹ́ẹ̀ ni nínú ètò kíláàsì alákọ̀ọ́kọ́ lélẹ́yìí kíláàsì àkọ́kọ́ nítorí àwọn èèyàn tí ìpele kẹrin láwà báyìí 400 level láwà. bẹ́ẹ̀ ni àti àwọn tí ń graduate lọ ní àti ní student tó pọ̀. dáadáa. parent àwọn ọmọ kọ́ mọ owó lẹ̀. kọ́ mọ owó adúpẹ́ lọ́wọ́ náà. akíogo yìí pé akó àtàrọ̀ ò ṣe sẹ́yìn yá sọ́wọ́ dúró akó àtàrọ̀ ọlọ́wọ́ kú máa yó wa adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ Victor Adédìjì ní ọkọ̀ tèmi ìfẹ́ kan pèsèntà òdélóró wọ́n lére tó wọ̀ nílé ọlọ́rọ̀ lápò akó àtàrọ̀ àmọ́ ajíjẹun. tó bàbá olóyè mẹ́ta kó lọ́dọ̀ tí yín lọ́hùn. àlàáfíà náà ni gbogbo ẹ̀ á kó wẹ́líwẹ́lí odò mo ní bíkíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa ẹ máa gbọ́ wa etí yín ò ní dé mo ládùúrà tí mò ń gbà ní pé ẹnu tá a fi Olódùmarè ọba mi ò ní gbà èyí tá a fi gbọ́ kò ní wá di mọ́ lórí ìta bá rẹni tó láròjinlẹ̀ ọkàn tó sọ pé ó bá ń kálílóyà mọ̀ pé ń kálílóyà ló fi sọ̀rọ̀ yóò dáa fún yín bẹ́ẹ̀ tó orúkọ tèmi ò tí ì wá yí padà tó bá yí padà ẹ̀ náà lẹ́ ò kàn gbọ́ mọ̀ráàkì olóyè rẹpẹtẹ bàbá olóyè púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. nítorí pé mi ò fẹ́ fi àkókò ṣòfò kíkan triple shift. àbàdàn máa dárúkọ ògì. tó ẹ̀yin tèmi jáde ojú ọjà lọ́hùn tá a bá padà dé a tún wá máa tẹ̀síwájú. ládùúgbò mi ó tún wọlé oníṣọ̀pẹ́ ti túbọ̀ mi lórí ètò ládùúgbò mi. amálágbẹ̀lú sí ẹni bẹ́ẹ̀ dá sí ẹ̀wù ńkọ́sẹ́ ẹni bẹ́ẹ̀ fi kọ́ bá iṣẹ́ àmúlẹ̀lẹ̀ báwo lólùfẹ́ wa máa ń yí. alpha ṣe ó ṣiṣẹ́ dáadáa ẹyọ kan wà bẹ́ẹ̀ yẹn extra kan wà bẹ́ẹ̀ àbí extra kan wà bẹ́ẹ̀ mélòó àǹtí mi máa ń wò mí ràn kẹ́ ojú mà ti ń tì mí láàrin ọjà gbèsè ti fẹ́ gbé mi lọ bí omi òkun. gbèsè bíi ti bá o ọjà tó ń ta nǹkan ọjà wo tó jẹ́ pé mo lè má rán oníbàárà mẹ́ta láàrin ọ̀sẹ̀ kò lè tó yẹn náà wọ́n lọ sí láfíìdì 90.1 FM kó lọ ṣe polówó ọjà náà wò ó tí ẹ máa type nọ́mbà wọn kí n máa pò fún ẹ kó máa type ẹ̀ ń sínsínsín 0703 210 6379 0703 210 6379 tàbí 0909 890 1901 0909 890 1901. ẹ ṣé àǹtí mi máa tó wọn ní kíákíá. Ọmọ àdúgbò mi mo lè dá àwọn níbẹ̀ lọ́mọ àdúgbò mi ni ọ̀dẹ̀ mi kí n dọ̀ fún wa lórí ètò pẹ̀lú bàbá omi lórí lásìkò FM 90.1 ẹ má yí kúrò. wàá lọ wàá bọ̀ olówó ayé wàá lọ wàá bọ̀ olówó. Daniel Ọlọ́runfẹ́mi Fagunwa ta ní jẹ́ bẹ́ẹ̀ gan olóyè bí Fagunwa ni ọ̀yá nìṣó níbẹ̀ ìgbé òkè bólà ń lọ IBERE FM 90.1 làágbà lọ lórí ètò yín Ayoka-Ara extra níbi tí a ti máa ka ìwé ìtàládùn ní Igbo Olodumare gbogbo ọmọ kóòtù òjìire ẹ jẹ́ ká pọ́npọ́n ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká mọ àwọn ìjìnlẹ̀ èdè àtàtà tí í ṣe ní níyè láti ṣòdiwọ̀n ayé ẹni fún eléyìí àti àwọn àmúyẹ ọmọ Odùduwà mìíràn nínú ètò yín Ayoka-Ara extra ní IBERE 90.1 FM ẹ máa pàdé bàbá ọdún láàbù mẹ́jọ sí mẹ́sàn-án alẹ́ ní gbogbo ọjọ́ Wednesday àti Thursday ẹ gbádùn ẹ̀. Ayoka-Ara extra.
tó ẹ káàbọ̀ padà mo kọ́ fẹ́ sọ pé ká ṣe ojú òpó lẹ̀ pé káwọn èèyàn kan lè sọ pé ìwé wo gan la fẹ́ kà àmọ́ àní lè sọ ńgbò jẹ́ pé olófòófó ti pariwo báyìí Mr. Anu ọlọ́run má jẹ́ kílẹ̀kùn àánú tì mọ́ wa ńgbà ọmọ kan lọ sẹ́dọ̀ ọ̀dọ̀ Mr. Anu mo ní kó ní onílẹ̀kùn àánú ti tì mo ní bó ṣe yé sí ni ọ̀rọ̀ mo ní ọlọ́run má jẹ́ kílẹ̀kùn àánú tì mọ́ wa tó bá bọ̀ dáa ló lé bó bá wọn kò sígbà tí ilẹ̀kùn àánú yìí ṣí fèmí o ilẹ̀kùn wọn ti ó ní gbogbo ìgbà téèyàn bá dé ẹnu ọ̀nà àánú ilẹ̀kùn máa ṣí tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwòrábí ìwé ilé tá a kà tá a kọ́kọ́ ṣẹ́nu po ńgbà àwọn èèyàn tá a wà ní 300 level kó tó di pa wá bọ́ sí 400 level báyìí òun náà ni ògbójú ọdẹ nínú gbóòórùn mọ́lẹ̀ apá kejì ẹ̀ làwa mú báyìí tó jẹ́ pé ní ìpele kẹrin tá a wà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run 400 level fún àǹfààní àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí a mọ̀ ka àwọn ìwé ìtàn Yorùbá tó jẹ́ pé àpilẹ̀kọ àwọn bàbá wa tí wọ́n ti lọ àbáwọn tó sì ń bẹ láyé tó jẹ́ pé a lè rí ẹ̀kọ́ kan àbí èkejì kọ́ nínú àwọn iṣẹ́ wọn òun náà là á mọ̀ mú wá tó jẹ́ pé àwọn èèyàn wọ́n mọ̀ fi ṣe òdiwọ̀n ayé wọn bàbá wa olóyè di Fagunwa ní ọkọ̀ ilé yìí àti àwọn àwé wò lọ́kàn òjọ̀ kan àmọ́ ilé ìta wa gbégún wọ́ báyìí òun náà ní ti bàbá di Fagunwa ká mọ̀ dé ìnà pẹ́nu bóyá ká ọ̀rà wọnú ẹ̀ torí àwọn èèyàn ara ó ti mọ àwọn gágá pé ó yá ẹja wọnú ẹ̀ lọ bàbá wa kọ nǹkan nígbà tí wọ́n ṣe ìwé náà nígbà náà lọ́hùn tí wọ́n pè ní ọ̀rọ̀ àkọ́sọ ẹ jẹ́ ká kọ́ ọmọ ilé wa ìwé yìí wà fún tọmọdé tàgbà lọ́kùnrin lóbìnrin ní ilẹ̀ ènìyàn dúdú tí wọ́n mọ èdè Yorùbá ìkà dáadáa àti pàápàá fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ó wà fún àwọn ọmọ tí ó wà ní ipò iwájú ní ilé ẹ̀kọ́ àwọn ọmọdé kí wọ́n kà á kí wọ́n gbádùn ìtàn rẹ̀ ó sì tún wà fún àwọn tí ó ṣe ìdánwò Kémbíríìjì kí wọ́n kà á nítorí àti kọ ìjìnlẹ̀ Yorùbá bákan náà ló sì wà fún ẹnikẹ́ni tí ó lè wà ní ipòkípò ní òde ayé yìí láti máa fa ọgbọ́n yọ jáde mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún bí ẹ ti gba ìwé mi ìṣáájú ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ apá kìíní ni èyí ní jẹ́ eléyìí dúró bí apá kejì mo sì ní ìrètí pé àwọn ọ̀gá iléèwé yóò wí fún àwọn ọmọ iléèwé wọn kí wọ́n máa lo eléyìí pẹ̀lú mo kí gbogbo yín ẹ kú àtijọ́ o èmi ni tiyín ní tòótọ́ di Fagunwa bí bàbá ti kọ́ lọ́dún náà lọ́hùn lélẹ́yìí bàbá wa fi ìwé ìsọ̀rí àwọn èèyàn kan tó jẹ́ pé òní lè pè wọ́n bàbá tiẹ̀ lọ wádìí wọn báyìí gbé wọn ti kú dànù. ìfihàn ìbẹ̀rẹ̀ olówó ayé ẹlẹ́ẹ̀kejì olówó ayé lọ sí igbó Olódùmarè ẹlẹ́ẹ̀kẹta ìjà ibodè igbó Olódùmarè ẹ̀kẹrin ọdẹ apẹrin ṣìnà sínú igbó Olódùmarè gọ́ngọ́sọ èyí tí ó tún tẹ̀lé ẹlẹ́ẹ̀karùn-ún ọjọ́ kejì lọ́dọ̀ bàbá onírùngbọ̀n yẹ̀úkẹ́ ẹni tí ń gbé ibi gegele òkúta ẹlẹ́ẹ̀kẹfà ọjọ́ kẹta lọ́dọ̀ bàbá onírùngbọ̀n yẹ̀úkẹ́ ẹni tí ń gbé ibi gegele òkúta ẹlẹ́ẹ̀keje ìpínyà pẹ̀lú bàbá onírùngbọ̀n yẹ̀úkẹ́ ẹni tí ń gbé ibi gegele òkúta ẹlẹ́ẹ̀kẹjọ òun ni òjòlá ẹ̀bínú tí í ṣe olórí ejò ayé gbogbo ńgbà tí mo rí ìwé ìgbà náà á kéré gan n ò tiẹ̀ mọ nǹkan tí ń bẹ àmọ́ bá ti rí òjòlá ẹ̀bínú ẹ̀rọ á bà mí ìfẹ́ gbéwé ọ̀ǹda ní lálẹ́ òun là á wà kà lálẹ́ báyìí ẹ̀já bẹ̀rẹ̀ ní orí kìíní ojú ewé kìíní ìṣí kìíní lọ́jọ́ kìíní nínú kíláàsì tí mo tún ní àwọn èèyàn nínú ilé ìbẹ̀rẹ̀ olówó ayé lọ́sàn-án gangan ìjọ́sí nígbà tí mo jẹun ẹ̀ẹ̀kejì tán ká tó bẹ̀rẹ̀ ìwé yìí mo fẹ́ ká wo nǹkan kan ẹ jẹ́ ká rí igbó Olódùmarè tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí ká mọ̀ fi ṣe àkàwé ayé tá a wà nínú ẹ̀ báyìí ìgbà náà ló tó lè yé wa dáadáa torí tá a bá kàn wò pé inú igbó kan lọ́hùn ni ó lè jẹ́ inú igbó lọ́hùn àmọ́ ẹja mọ̀ fi ṣírò ìgbésí ayé tiwa gangan ẹja tẹ̀ wájú lọ́sàn-án gangan ìjọ́sí nígbà tí mo jẹun ẹ̀ẹ̀kejì tán mo kúrò ní ilé mi mo bọ́ sí ẹ̀yìn odi mo gun orí àpáta ńlá kan lọ nígbà tí mo sì dé òkè lọ́hùn tán mo bọ́ sí abẹ́ igi kan tí ó wù sí orí àpáta mo jókòó mo lé góńgò bẹ́ẹ̀ ni oòrùn náà mú gidigidi ara ọmọ aráyé gbóná bí ìkòkò èlùbọ́ òógùn bu ara gbogbo ènìyàn àfi bí ẹni pé wọ́n bu omi sí ara ni èmi náà bọ́ aṣọ ara àbí sílẹ̀ àfi ṣòkòtò ló kù sí ìdí mi èmi tí mo ti dé fìlà rí tí mo tẹ fìlà mi síwájú kọ̀ǹgọ́ mo ṣí fìlà kúrò ní àtàrí atẹ́gùn àlàáfíà sì ń fẹ́ sí mi ní ìpàkọ́ ọ̀sán pọ́n gidigidi àwọn àgbẹ̀ pàápàá ti sá kúrò nínú oko
wọ́n ń rẹ́rìn-ín nínú ahéré. Aláàárù kò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n mí ẹlẹ bí wọ́n ti ń gun orí òkè. Ojú ọ̀nà le bí òkúta, gbòǹgbò le bí ìdárọ, ilẹ̀ pupa bí epo, etí ṣòkòtò funfun bàjẹ́ àti ẹ̀wù agbádá di pupa. Àánú àwọn onímọ́tò ṣe mí, ara wọn kún fún èérí, ó dàbí ewéko ojú ọ̀nà. Àwọn tí ó sì jókòó sí ẹ̀yìn ọkọ̀, àwọn wọ̀nyí kun àtíkè ìjàngbọ̀n, wọ́n pupa bí ẹ̀gbẹ́ ògiri, eruku bo ọmọ aráyé gbogbo. Ogunlọ́gọ̀ àwọn ẹ̀dá alààyè ni wọ́n mọ̀ pé oòrùn náà mú. Àwọn aláǹgbá ń sáré, ara wọn ń dún háráhárá lórí ewé gbígbẹ. Àwọn ẹyẹ ńlá kò sì ké mọ́, nítorí mo ti gbọ́ ẹgbẹ́ lúùlú, mo ti gbọ́ ohùn àdàbà. Ẹyẹ agbé ti ké, àlùkò ti sọ̀rọ̀, olúkúlùkù wọn sì ti dákẹ́ minimini sí ibi tí Olódùmarè sọ wọ́n lọ́jọ́ sí. Àfi àwọn ẹyẹ kékeré gbogbo tí wọn kò tóbi ju alápáǹdẹ̀dẹ̀ ni wọ́n ń fò sí ń fò sọ́hùn, tí ara wọn kò balẹ̀ bí ewé ojú omi. Wọ́n ń ti orí igi dé orí igi bí wọ́n ti ń ké bí ọmọ adìyẹ. Bẹ́ẹ̀ ni èmi rọra jókòó ní tèmi, tí mò ń wo ojú ayé, tí mò ń ronú nípa àwọn ọmọ ènìyàn, nítorí onírúurú ni mo ti bá gbé pọ̀ rí. Àkókò ìgbà tí mo sì ń sọ̀rọ̀ yìí, àkókò pàtàkì ni ó jẹ́ ní ìgbésí ayé mi, nítorí ìgbà náà ni bàbá mi pa ojú dé, tí ó ré kọjá odò, tí ó kí ayé pé ó dìgbò ṣe, tí àkùkọ kọ lẹ́yìn ọkùnrin. Ọ̀rọ̀ náà dùn mí dé inú egungun, nítorí bàbá mi kò rí bẹ́ẹ̀ nínú àwọn ọkùnrin. Òun àti ìyá mi fẹ́ràn ara wọn, wọ́n sì fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwa ọmọ. Èyí ni èmi, Adéyẹmí, Ojúọlápé àti Ọmọ́túndé. Réṣẹ́ẹ̀lì Ọ̀ṣúnyọmí tí í ṣe ìyá mi jẹ́ obìnrin tí ó fẹ́ràn baálé rẹ̀, tí ó sì fẹ́ràn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ àánú ní ń bẹ ní ojú ìyá mi. Ìyá mi ń bẹ lónìí, ṣùgbọ́n bàbá mi kò sí. Ṣùgbọ́n ọ̀ràn ikú bàbá mi dùn mí gidigidi, nítorí ó ṣe fún mi bí bàbá ti ṣe fún ọmọ. Èmi náà sì sa ipá mi dé góńgó kí òun bá lè mọ̀ pé mo mọ ohun tí òun ṣe fún mi. Bẹ́ẹ̀ ni onírúurú nǹkan ńlá gbogbo ni mò ń rò nínú ara mi pé bí bàbá mi kò bá tètè kú, wọ́n fi wọ́n ṣe bàbá mi lóore. Nítorí bí ènìyàn tilẹ̀ ń wọ ẹ̀wù àkísà, tí olúwa rẹ̀ sì ń dá aṣọ aláṣọ bora, ṣùgbọ́n tí olúwa rẹ̀ kò bá gbàgbé àwọn ẹni tí ó bí, Olódùmarè kò ní gbàgbé òun náà. Ṣùgbọ́n bí èmi ti ń ronú wọn nì, ìdí ẹlẹ́dàá yàtọ̀ sí tèmi. Bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá gbọ́n jù mí lọ. Ìgbà tí ó sì di òwúrọ̀ ọjọ́ kan báyìí, wọ́n wí fún mi láti ilé pé bàbá mi ti lọ sí ọ̀run alákejì. Bẹ́ẹ̀ ni ìbànújẹ́ da orí mi kọ odò, tí ara mi gbóná bí ìsáàsùn orí iná, tí inú mi dàrú bí ìgbà tí ẹ̀fúùfù bá ń fẹ́ igi oko, tí ayé sú mi bí àkísà ẹlẹ́gbin, tí ọ̀run sì dára láti wò mí lọ. Ìwọ̀nyí ni mo bẹ̀rẹ̀ sí rò ní ọ̀sán gangan ọjọ́ tí mò ń wí yìí, lẹ́yìn ìgbà tí mo ti kúrò nínú ilé tán, tí mo lé góńgó lórí àpáta. Àṣé bí èmi ti jókòó wọn nì, ẹnìkan ń bẹ nínú igbó ṣúúrú kan lẹ́bàá ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ ni èmi kò mọ̀ tẹ́lẹ̀ ní tèmi. Jíjókòó ni mo jókòó tí mò ń wo iwájú, n kò sì wo ibi kọ́lọ́fín tí ó yí mi ká gbogbo. Ìbá ṣe pé mo mọ eléyìí tẹ́lẹ̀ ni, èmi ìbá ti tètè kọ orí sí ọ̀nà bòmíràn, kí n jókòó sí ibi tí ẹnikẹ́ni kò lè rí mi. Nítorí mo ń fẹ́ ronú lákòókò náà ni, n kò sì fẹ́ kí ènìyàn dí mi lọ́wọ́ rárá. Nítorí àkókò eré ni eré yẹ ní ṣíṣe, àkókò ìjà ni ìjà yẹ ní jíjà, àkókò ẹkún ni ẹkún yẹ ní sísun, àkókò ayọ̀ ni ayọ̀ yẹ ní yíyọ̀. Ẹni tí ó ń lọ sí àwùjọ tí ó dé fìlà oko, tí ó wọ ẹ̀wù bí ẹni tí ń rin ìrìn àjò, tí ó sì sán ìbàǹtẹ́ ẹni tí ń ṣe ọdẹ, eléyìí ni ti gbé ẹbọ kọjá oríta. Nítorí náà bí èmi ti ń fẹ́ ronú lákòókò náà, n kò fẹ́ kí ẹnikẹ́ni dí mi lọ́wọ́ rárá ni. Ṣùgbọ́n bí mo fẹ́ bí mo kọ̀, ọkùnrin náà yọ sí mi dandan. Inú bí mi gidigidi. Mo fa ojú ro bí ẹni tí ebi ń pa, mo ń pòṣé bí ẹni tí ìyà ń jẹ. Mo di ẹnu dúdú bí ọmọ ọ̀dọ̀ tí ó fọ́ àwo oúnjẹ, tí kò lè sọ fúnni, tí ó rìn káàkiri ẹ̀gbẹ̀gbẹ́ ògiri, tí inú ọmọ náà sì dàrú bí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdí ẹmu inú ṣáago. Nígbà tí ọkùnrin náà kí mi, èmi náà rọra dá a lóhùn ọjàre. Nítorí kíni ńkọ́? Nítorí kí ọ̀ràn mi má bàa dàbí àṣejù, kí wọ́n má bàa sọ olúwa rẹ̀ lórúkọ, wọn a sì wá wípé olúwa rẹ̀ kì í ṣe ọmọlúàbí. Eléyìí nì náà ló jẹ́ kí n ṣe ojú ayé ní tèmi, nítorí kíkí tí mo kí kò ti inú ọkàn mi jáde. Lẹ́yìn tí mo kí tán, mo bẹ̀rẹ̀ sí hùwà bí ẹni pé kí ó bínú lọ. Mo dákẹ́ n kò sọ̀rọ̀, ó sọ̀rọ̀ n kò rẹ́rìn. Mo dìde níbi tí mo lé góńgó sí, mo ṣiré lọ sí ìsàlẹ̀ àpáta.
bẹ́ẹ̀ ni n kò tilẹ̀ wí fún kí n tó dìde, n kò tọrọ gáfárà lọ́wọ́ rẹ̀ bí ó ti yẹ kí n ṣe. Nígbà tí mo sì tún padà dé, mo bá a níbi tí mo fi í sí lọ, mo sì tún rọra jókòó ní tèmi, láì jẹ́ pé mo kí i, láì jẹ́ pé mo fọhùn sí, láì jẹ́ pé mo tilẹ̀ wò ó lójú rárá. Mò ń kọrin, mò ń súfèé, n kò sì wí pé kí ó jókòó. Ṣùgbọ́n èyí tí ó tilẹ̀ wá dùn mí ni pé ṣe ni mo rí ọkùnrin náà tí ó fi ìdílé àpáta tó tún fi ara mọ́ mi tímọ́tímọ́ bí ìgbà tí ọmọdé bá fi ara mọ́ abiyamọ. Mo ní nǹkan parí náà wàyí. Ìjàngbọ̀n lé mi kúrò nínú ilé. Mo bá ìjàngbọ̀n lórí àpáta. Mo bu òkèlè kọjá ibi tí ẹnu mi gbà. Mo fi omi tútù ro èlùbọ́. Mo fi àkàrà jẹ ìrẹsì. Mo gbé gàrí fún òyìnbó wà mu. Ibi tí mo ti ń ronú báyìí ni ọkùnrin náà ti kígbe láìròtẹ́lẹ̀. Ohùn rẹ̀ sì dàbí ìgbà tí jàgídíjàgan ìránṣẹ́ bá da nǹkan lulẹ̀ láti ibi gíga. Ẹ̀rù bà mí bí ìyàwó ẹni tí ó lọ sí ojú ogun. Mo sì ń wárìrì bí ìgbà tí alùpùpù tí ó bàjẹ́ bá ń gun orí òkè, nítorí igbe ọkùnrin náà lágbára bíi ti kìnìún. Ó rin ilẹ̀ dòdò bíi ti àjànàkú. Ó gba ẹgbó kankan bí ìgbà tí rélùwéè bá ń súnmọ́ etí ìlú tí ó ń fọn fìrì kíkankíkan. Àkókò yìí ni mo tó wá wo ọ̀gbẹ́ni náà dáradára. Ìyàlẹ́nu ló sì jẹ́ nígbà tí mo rí i pé ọ̀rẹ́ mi ayé àtijọ́ ni. Ọkùnrin mẹ́ta, àkàrà ògùn, abólóúnjẹkú, ẹni tí ó bá àgbákòjà nínú igbó irúnmọlẹ̀, ẹni tí ó rin ìrìn àjò tí òkè láńgbòdó bọ̀, ẹni tí ó wá sí ilé mi ní ìjọ́sí, tí ìròyìn náà sì gba gbogbo orílẹ̀-èdè yìí kankan. Ó ń wò mí, ó bú sí ẹ̀rín, èmi náà sì wò ó, ẹ̀rín ti ẹnu mi náà jáde. A múra kí ara wa, kò sì dàgbà ju ti àtijọ́ lọ lójú mi, ṣùgbọ́n ìbọn ọkùnrin náà túbọ̀ dúdú sí i. Ó dàbí aṣọ kíjìpá àgbàlagbà obìnrin tí wọ́n ti rà kí ìyá mi tó wọlé kọ́, tí wọ́n sì ti pa ní aró ní oríṣiríṣi ìgbà, tí kíjìpá eléyìí ní dúdú kẹ́lẹ́kẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni fìlà àkàrà ògùn a máa wò mí, nítorí ìgbà tí ó bá kó ìṣáná, ìgbà tí òun bá kó ìṣáná àti ewé tábà sí inú rẹ̀ tán, tí òun bá sì tẹ fìlà náà sí ìpàkọ́, eléyìí ni a dàbí èso orí igi. Ìgbà tí ó bá sì ń kọjá nígbà mìíràn, tí ó bá tẹ fìlà náà síwájú kọ̀ǹgọ́, eléyìí ni a dàbí ìdí ọ̀pá ìtìlẹ̀. Bẹ́ẹ̀ ni bí ó bá sì ń ṣe fáàrí nígbà mìíràn, òun á tẹ fìlà yìí sí ẹ̀bá etí, eléyìí ni a sì dàbí akèǹgbé orí ọ̀pẹ. Mo dáhùn mo sì wí pé àkàrà ògùn. Òun náà fèsì ó ní èmi nù. Mo sì tún pè é lẹ́ẹ̀kejì, mo ní àkàrà ògùn. Òun náà tún fèsì ó wí pé bẹ́ẹ̀ náà ni máa bá ọ̀rọ̀ rẹ lọ. Mo tún pè é lẹ́ẹ̀kẹta pẹ̀lú, mo wí pé àkàrà ògùn. Òun náà bú sí ẹ̀rín, ó fi ọwọ́ sọ àyà, ó wí tìgbéraga ó ní àkàrà ògùn ni orúkọ mi, orúkọ ńlá ni mò ń jẹ́, oríkì tí ó rọ̀ mí lọ́rùn ni mo gbà, ìrìn ẹsẹ̀ tí ó yẹ mí ni mò ń rìn kiri, èmi ni ọ̀rẹ́ rẹ àtijọ́, bẹ́ẹ̀ ni agbára mi kò dínkù, egungun ń bẹ lára ọkùnrin o, kí ọwọ́ bọ àpò rẹ, bóyá ohun ìkọ̀wé lè wà níbẹ̀, gangan sọ lónìí, mo ní iṣẹ́ láti rán sí àwọn ọmọ aráyé ni, nítorí ọ̀rọ̀ pàtàkì ń bẹ ní agbárí, bẹ́ẹ̀ ni ìmọ̀ràn tí ó níláárí ń bẹ ní àtàrí mi, nítorí náà mo fi orúkọ àwọn ènìyàn dúdú bẹ̀ ọ́, jọ̀wọ́ dọ̀bálẹ̀ lórí àpáta yìí, kí a fi àpáta ṣe tábìlì wa, kí èmi dúró bí alága, kí ìwọ dúró gẹ́gẹ́ bí akọ̀wé, kí ewéko igbó sì dúró gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ fún wa. Nígbà tí ó wí eléyìí tán, inú mi dùn bí inú ẹni tí wọ́n pè lẹ́jọ́ ẹ̀wọ̀n, ṣùgbọ́n tí adájọ́ dá láre, nítorí mo rí ohun tí mò ń wá. Mo ṣe alábàápàdé ohun tí ó wù mí. Olódùmarè fi bọ́tà sí búrẹ́dì fún mi. Mo kí ọwọ́ bọ àpò nítòótọ́, mo sì rí ohun ìkọ̀wé kìtìkìtì. Mo bá dọ̀bálẹ̀, mo bẹ̀rẹ̀ sí í bá iṣẹ́ ọwọ́ lọ. Àkàrà ògùn náà rọra fi ìdílé orí àpáta ẹ̀bá ọ̀dọ̀ mi. Ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ bí òòdẹ̀. Ó ní àkàrà ògùn ni mí nítòótọ́, oníṣègùn ni bàbá tí ó bí mi ṣe, babaláwo sì ní pẹ̀lú. Oògùn kún inú ilé wa dé ẹnu, bẹ́ẹ̀ ni nǹkan bà mí ń bẹ ní kọ̀rọ̀ yàrá, egbòogi ńlá ń bẹ lókè àjà, onírúurú ohun alààyè nísìn ń bẹ nínú àgbàlá wa. Ẹni tí ó ní wárápá, bàbá mi wo wárápá fún, ẹni tí ó ní sòbìyà, bàbá mi wo sòbìyà rẹ̀ sàn. Ọ̀kẹ́ àìmọye àwọn adẹ́tẹ̀ ni ó sì sọ di gbajúmọ̀ nínú ilé wa. Bàbá mi fi ìyà jẹ ṣànpọ̀nná, ó fi àbùkù kan òkè ilẹ̀, ó balà kó ègbé ló kọjẹ́. Inú rírun di èrò ẹ̀yìn, orí fífọ́ di ẹni kékeré,
ẹ̀yìn dídùn kò lè sọ̀rọ̀, ikọ́ ti sápamọ́, aràn àyà bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, jẹ̀díjẹ̀dí dákẹ́ minimini, ibà rìn tìrònú, ìgbẹ́ ọ̀rìn doríkodò, kúrúnà ń sọkún, egbò ń pòṣé, ìfọ̀n fa ojúro, òtútù sì ń káàánú, asínwín obìnrin ń ṣe fáàrí, wèrè ọkùnrin ń fárùngbọ̀n, aboyún sì ń bímọ pẹ̀lú àǹfààní, abiyamọ ń rìn tayọ̀tayọ̀, àwọn oṣó ń túbá, àwọn àjẹ́ ń tọrọ àforíjì, àwọn ẹlẹ́bọ lóògùn sì ń forí balẹ̀ níwájú bàbá mi. Ìwọ ọ̀rẹ́ mi, gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ ní ìṣáájú ní ìjọ́sí, ògbólógbò àjẹ́ ni ìyá mi. Òun a máa fò lọ́sàn, òun a máa fò lóru, òun a sì máa fi agbárí ènìyàn mu omi. Ìyá mi ti fi apá ọmọdé jẹ àkàṣù ẹ̀kọ, òun ti fi ẹsẹ̀ àgbàlagbà jẹ ìrẹsì, òun sì ti fi párí ẹ̀rẹ̀kẹ́ géńdé wa gàrí mu. Ìtàn bí bàbá mi ti ṣe fẹ́ ìyá mi ó yẹ ní sísọ, nítorí n kò tí ì sọ eléni iyì ni n ò sọ fún ọ rí. Bẹ́ẹ̀ ni ìtàn dídùn náà ni. Kò sí nǹkan kan nípa ìgbésí ayé bàbá mi tí n kò mọ̀, nítorí òun náà pàápàá kò jáfara nígbà tí ó ń bẹ lórí ilẹ̀ ayé. Bí bàbá mi ti sun iṣu sí iná, bẹ́ẹ̀ náà ni ó ń fi ojú wá ọ̀bẹ. Bí ó ti wà ní ayé nígbà náà, a máa tẹ ọ̀rọ̀ yìí mọ́ wa létí nígbàkúgbà pé ọkùnrin tí ó jí ní kùtùkùtù ọjọ́ ayé rẹ̀, tí ó gbé ọ̀ràn obìnrin lé ibi pàtàkì ó kan aya rẹ̀, kò ní di pàtàkì láéláé. Obìnrin tí ó jí ní kùtùkùtù tí ó gbé ọ̀ràn ọkùnrin lé ibi pàtàkì ó kan aya rẹ̀, kò ní di pàtàkì láéláé. Ọkùnrin tí ó tó àkókò àti ní obìnrin tí ó gbé ọ̀ràn obìnrin rẹ̀ tí ó ní lé ibi pàtàkì ó kan aya rẹ̀, yóò di pàtàkì láéláé. Obìnrin tí ó tó àkókò àti ní ọkọ tí ó gbé ọ̀ràn ọkọ rẹ̀ tí ó ní lé ibi pàtàkì ó kan aya rẹ̀, yóò di pàtàkì láéláé. Ọkùnrin alábòsí tí ó fẹ́ alábòsí obìnrin tí ó gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì ó kan aya rẹ̀, kò ní di pàtàkì láéláé. Obìnrin alábòsí tí ó fẹ́ alábòsí ọkùnrin tí ó gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì ó kan aya rẹ̀, kò ní di pàtàkì láéláé. Ọkùnrin pàtàkì tí ó fẹ́ alábòsí obìnrin tí kò gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì ó kan aya rẹ̀, yóò di pàtàkì láéláé. Obìnrin pàtàkì tí ó fẹ́ alábòsí ọkùnrin tí kò gbé ọ̀ràn alábòsí náà lé ibi pàtàkì ó kan aya rẹ̀, yóò di pàtàkì láéláé. Ẹnikẹ́ni pàtàkì tí ó gbé ọ̀ràn ẹlòmíràn pàtàkì lé ibi pàtàkì ó kan aya rẹ̀, yóò di pàtàkì láéláé. Bẹ́ẹ̀ ni bàbá mi máa ń sọ fún wa nígbà tí a wà ní èwe, nígbà tí a bá jókòó sí ibi ẹsẹ̀ rẹ̀ tí a bá ń bá a ṣeré. Bí mo sì ti ń sọ̀rọ̀ yìí, ìwọ ọ̀rẹ́ mi, díẹ̀ ló kù kí omi bọ́ lójú mi, nítorí mo rántí bàbá mi. Olówó ayé, arẹwà ọkùnrin. Olówó ayé rẹwà lọ́kùnrin, ṣùgbọ́n ó di ọ̀la kí n tó máa bá ìtàn bàbá mi lọ. Ìtàn tí mo sọ fún ọ ní ìjọ́sí tí ìwọ kọ sílẹ̀ fún àwọn ọmọ ènìyàn, ìtàn ara mi ní gbogbo wọn. Ọ̀rọ̀ díẹ̀ péré ni mo sọ nípa bàbá mi. Nítorí náà, ìwọ ọ̀rẹ́ mi, máa dìde kúrò ní orí àpáta, níbi tí ó da àyà dé ilẹ̀ sí. Má ṣe jẹ́ kí àyà dùn ọ́ o. Mo mọ ilé rẹ, mò ń bọ̀ wá kí ọ lọ́la. Ìgbà tí mo bá dé, ni ó tó tún máa bá ìtàn bàbá mi lọ. Ó dọ̀la o, kí Ọlọ́run jẹ́ kí a fi ire pàdé lọ́la. Báyìí ni ọkùnrin náà sọ, n kò sì rí mọ́. Wéré mi náà dìde lórí àpáta, mo bá ilé lọ. Lówùúrọ̀ ọjọ́ kejì, lẹ́yìn ìgbà tí mo fi mọ́ínmọ́ín mu ẹ̀kọ àgbàdo tútù tán, tí mo jókòó ní tèmi, ni mo rí àkàrà oògùn tí ó yọ sí mi gbùlà bí ẹbọra. Ó tún tẹ fìlà rẹ̀ síwájú bí ó ti máa ń ṣe fìlà rẹ̀ rí. Fìlà rẹ̀ rí gọ̀ǹgọ́, ó rí kọ̀ǹgọ́ bí ẹnu ẹyẹ. Ẹ̀yin tèmi, amọ̀ tó ti bọ́ sí ìṣí kejì báyìí. Ṣé ayọ̀ ọmọ kálọ̀ náà ni? Olówó ayé lọ sí Igbo Olodumare. Ìgbà tí mo ti rí àkàrà oògùn ni mo ti mọ̀ pé iṣẹ́ ńlá ti bẹ̀rẹ̀. Mo kọjú sí ìyàwó mi. Mo ní, ìyàwó mi o, nǹkan dé. Òun náà sì dá mi lóhùn ní, nǹkan kan kò dé baálé mi, múra sí i, Ọlọ́run ọba náà yóò sì ràn ẹ́ lọ́wọ́. Mo mọ̀ pé iṣẹ́ ẹ̀ pọ̀, ṣùgbọ́n ṣíṣe ni iṣẹ́. Wọ́n tọ́jú ilé rẹ̀, wọ́n tọ́jú ọ̀nà rẹ̀, wọ́n tọ́jú àwọn ọmọ, wọ́n sì wá oúnjẹ pàtàkì sí ọ lọ́fun. Ìgbà tí ìyàwó mi wí báyìí tán, èmi náà dá lóhùn, mo ní, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìmọ̀ràn ńlá yìí. Mo mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀, n ó máa bá iṣẹ́ lọ. Èmi ọkùnrin ni mo wí bẹ́ẹ̀. Ìwọ máa ṣiṣẹ́ rẹ lọ, kí èmi náà máa ṣe tèmi. Ọkùnrin ń bẹ lára mi, bẹ́ẹ̀ ni obìnrin ń bẹ lára rẹ.
a ó fi ìgbádùn ilé wa hàn fún àlejò wa. Alágbára ní iyì lójú àwọn ọmọ ènìyàn, ṣùgbọ́n ọ̀lẹ ọkùnrin òtún bá ń tẹ́ ènìyàn ní lójú àwọn obìnrin. Mo wọlé, mo kó ohun ìkọ̀wé jọ, mo gbé àga, mo jòkó ti tábìlì, mo sì gbé àga kan sí ẹ̀bá tábìlì náà. Lórí eléyìí ni sì ni ọ̀rẹ́ mi náà jókòó lé. Àkàrà ògùn abolóúnjẹkú. Àkàrà ògùn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sọ. Ó ní, ìwọ ọ̀rẹ́ mi, nígbà tí ó di ọdún 25 tí bàbá mi ti dé inú ayé, ni ó múra ní òwúrọ̀ ọjọ́ kan báyìí tí ó bá igbó abàmì kan lọ lẹ́bàá ìlú wa láti lọ ṣe ọdẹ. Àwọn ará ìlú wa sì máa pe igbó náà ní Igbó Olódùmarè nítorí ibi tí ó ní ẹ̀rù gidigidi ni. Àwọn ọdẹ pàápàá bẹ̀rù Igbó Olódùmarè ju igbó irúnmọlẹ̀ lọ. Òfin gan sì ni ní ìlú wa pé ọdẹ tí kò bá tíì di apẹrin kò gbọdọ̀ lọ sí ibẹ̀ lọ ṣe ọdẹ, nítorí ibẹ̀ ni ibùgbé ìyanu. Ibẹ̀ ni àwọn ẹyẹ tí ń fọ́hùn èèyàn, tí àwọn ẹranko ń ta ọjà fún ara wọn, tí ogunlọ́gọ̀ igi kò ní gbòǹgbò síbẹ̀síbẹ̀ tí ara wọn tutù níní, tí ewé wọn sì dúdú mirinmirin. Èkúté tóbi ju òkété, ìgbín sì tóbi ju ìjàpá nínú Igbó Olódùmarè. Àwọn ẹbọra alágbára àti àwọn jàgídíjàgan àǹjọ̀nú ni wọ́n sì ń jùmọ̀ ṣe ọ̀rẹ́ pọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ejò alákọ̀rí gbogbo wọn a tún máa dẹ́rù bá àwọn ọdẹ, nítorí ibẹ̀ ní ilé olórí ejò ayé gbogbo, Òjò Láìbínú ni orúkọ rẹ̀ ń jẹ́. Kí bàbá mi tó kúrò ní ilé, ó pa etú tí ọdẹ máa ń pa, nítorí ogunlọ́gọ̀ òǹdè ni òun sán mọ́ ìbàdí. Ọmọ ìkáwọ́ rẹ̀ sì kú fún òrùka àwọn àgbàlagbà. Bẹ́ẹ̀ ni màlúù 6 ni ó fi ṣe sàráà nínú ilé wa. Bàbá mi pe àwọn oníṣègùn ìlú wa jọ, ó wá oúnjẹ fún gbogbo wọn. Bẹ́ẹ̀ ni egbòogi àtìrándìrán sì kún ilé wa kìtìkìtì. Fún odindi oṣù 6 ni òun fi ń sá kiri nítorí ọ̀ràn Igbó Olódùmarè yìí, nítorí ẹni tí ó bá lọ kì í padà bọ̀. Wọ́n á máa ti ọwọ́ ẹbọra dé ọwọ́ ẹbọra. Aláàpọn ni bàbá mi ṣe, ọkùnrin ju ọkùnrin lọ, olówó ayé pọ̀ lọ́kùnrin. Ní ọjọ́ tí bàbá mi múra ẹgbẹ́ ọdẹ yìí tán, tí ó di àti pínyà pẹ̀lú àwọn ìbátan gbogbo, gọ̀ǹgọ̀ sọ ní ilé wa. Àwọn oníṣègùn péjọ sí yàrá, àwọn ọdẹ apẹrin péjọ sí ọ̀dẹ̀, àwọn ọmọdé ságun òkè àjà lọ. Onírúurú ènìyàn ní bẹlẹ́ǹkùnlé. Ewúrẹ́ sáré, ewúrẹ́ kọjá lóró, obìnrin ń sọkún, ọkùnrin ń sọkún, gbajúmọ̀ kò lè sọ̀rọ̀, bọ̀kìnní fajúro. Ṣùgbọ́n bàbá mi múra bíi jagunjagun ìlú òyìnbó. Ó di oògùn mọ́ra bíi babaláwo. Ó rìn bí ẹni tí ń lọ ja ìjàkadì. Ó sì dúró bí ìgbà tí àwọn ọlọ́pàá bá dúró síwájú olórí wọn. Nígbà tí ó do àkókò àti lọ gan, ó pe gbogbo ilé jọ, ó sọ̀rọ̀ fún wọn. Ó wí pé ọjọ́ náà pé lónìí wá yìí tí ó lọ sí ibi tí àwọn alágbára ń lọ, sí ibùgbé àwọn abàmì ẹ̀dá, sí ibi tí ó ṣókùnkùn dúdú lójú mi. Wọ́n ó fi àlàáfíà sílẹ̀ lẹ́yìn, wọ́n ó wọlé tọ̀ ìjàngbọ̀n lọ. Ṣùgbọ́n ìṣòro ni baba ìṣúra. Orúkọ rere dára ju ìyàwó tuntun. Bí mo bá fi ara da ìṣòro tí ò ní, wọ́n ó rí ìṣúra ti ẹ̀yìn ọ̀la. Tí mo bá ti Igbó Olódùmarè dé tayọ̀tayọ̀, orúkọ mi yóò pẹ́ láyé gidigidi. Ẹ̀yin ènìyàn mi gbogbo, ẹ má ṣe pa èrò kékeré fún ara yín láéláé. Ẹ máa lépa nǹkan tí ó tóbi. Ẹni tí ó ń lépa nǹkan ńlá tí kò lè bá nǹkan ńlá, olúwa rẹ̀ yóò bá nǹkan tí ó súnmọ́ nǹkan ńlá. Ṣùgbọ́n ẹni tí ó ń lépa nǹkan kékeré kò ní lè dúró ní àwùjọ àwọn alágbára. Ẹni tí ó gbàdúrà dàńdógó 10, bí olúwa rẹ̀ kò ní dàńdógó 10, yóò ní dàńdógó 8. Ẹni tí ó ń gbàdúrà ṣòkòtò 6, bí olúwa rẹ̀ kò ní ṣòkòtò 6, yóò ní ṣòkòtò 5 dandan. Ṣùgbọ́n ẹni tí ó tọrọ ṣòkòtò kan lọ́wọ́ Olódùmarè, bí eléyìí ni bá ní 2, ó yẹ kí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Lóòótọ́ ni mo rí i pé gbogbo yín ni ẹ fajúro. Bẹ́ẹ̀ ni ọkàn mi le koko bí òkúta dídán inú omi. Ìlọsíwájú jìnnà sí oníyèméjì. N kò ní ṣiyèméjì bí mo ti ń lọ. Lágbára Ọlọ́run ọba tí ó dá mi, n ó padà dé ilé dandan. Oníyèméjì ń ronú ikú sí ara rẹ̀ lówùúrọ̀, òun sì kú lọ́sàn-án. Bẹ́ẹ̀ ni òyìnbá gbé ọjọ́ 3 ní inú ayé sí. Ọkàn ẹni ni àlùfáà ẹni. Ẹ jẹ́ kí n máa lọ. Ẹ kí ará ilé gbogbo, ẹ tún ẹ̀yìn mi ṣe o. Ẹ ọkùnrin lọ. Ẹ bá mi kéde fún gbogbo àwọn ènìyàn pé alágbára lọ. Bí alágbára sí ibi tí alágbára ń lọ, ènìyàn pàtàkì lọ sí ibi tí ènìyàn pàtàkì ń lọ. Kí tọmọdé tàgbà bọ̀kìnní, kí a má ṣe wí pé èrò Igbó Olódùmarè kò ní bọ̀ mọ́. Kí gbogbo àwọn ọmọlúàbí inú ayé kí wọ́n sì máa ṣe ìrètí eégún lẹ́gi.
ẹ̀yin tèmi abẹ́rẹ́ pé ó lágbára díẹ̀ ó lágbára ó kọjá bẹ́ẹ̀ àdójú ọjà tá a bá padà dé látòjú ọjà bóyá ká ṣe ojú òpó lẹ̀ ní fẹ́rẹ́ jógí tàbá tí káwọn èèyàn bá wa dá sí ẹ̀já dókè lọ́hùn. One station. tó ẹ káàbọ̀ padà ìkànnì Lasgidi 90.1 FM náà ni a wà yìí fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Ayoka-Ara tó extra lélẹ́yìí ní gbogbo alẹ́ ọjọ́ Wednesday àti Thursday bí ti mọ̀ wá lélẹ́yìí wá fi àkókò yìí mo fi ń rọ̀ wá gbogbo àwa tó jẹ́ pé a mọ̀ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára Facebook wa a ní lè rí wa wò bá a ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ àmọ́ kó tó di pélé ọ̀la ó mọ̀ lágbára Ọlọ́run ti rí lè ta ṣe lálẹ́ tòní ti rí níbẹ̀ lágbára Ọlọ́run lọ sórí YouTube rí lórí YouTube Ọláníyì Omíṣọpẹ́ tún lè lọ sórí Facebook Omíṣọpẹ́ Ọlánrewájú Ọláníyì àbí kẹ́ lọ sí Omíṣọpẹ́ Ọlánrewájú àbí kẹ́ lọ sí Bàbá Omi fans club rí ńbẹ̀ ẹ̀yin kàn ṣáà tẹ Bàbá Omi bẹ́ẹ̀ bá ti tẹ̀ rí ńbẹ̀ lágbára Ọlọ́run. ṣùgbọ́n lórí ti YouTube yẹn ẹ kàn ra subscribe. bẹ́ẹ̀ ni lórí YouTube subscribe like aago kan ńbẹ̀ gbá ìkeke. wọ́n lè tún pín. tún pín share like comment dẹ̀ tún subscribe tó wọ́n níbi àbároko sí báyìí là á fàbọ̀ sí ẹ̀já tó tẹ̀ wájú. bẹ́ẹ̀ ni olówó ayé sọ tí ó fi orílẹ̀ ọ̀nà Igbo Olodumare ojú rẹ̀ sì ti yí padà ó pọ́n kankan ibi tí ó tilẹ̀ ti ń kánjú díẹ̀ lókù kí ó gbàgbé egbòogi pàtàkì kan báyìí tí ń bẹ nínú àdó bẹ́ẹ̀ ni bí kò bá mú eléyìí lọ́wọ́ àti mọ ọ̀nà egbò náà yóò jẹ́ ìṣòro ìyá agbe ìyá àlùkò ìyá àkàlà àti ìkóòdẹ ni wọ́n fi dí àdó náà lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ gbogbo ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ bàbá tí ó bí bàbá mi ò ní ó ní inú ejò èrè kan ni òun náà sì ti rí nítorí kí wọ́n tó bí àwa ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti ń ṣe ọdẹ ní ìran wa bàbá ńlá wa tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ẹni kínní tí ó kọ́ ṣe ọdẹ nínú igbó irúnmọlẹ̀ jákèjádò Olúwa ìgbà náà ni ó sì ti pa èrè tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ó bá àbàmì àdó náà nínú rẹ̀ bí ènìyàn bá ti pe ògèdè sí àdó yìí tí olúwa rẹ̀ sì dárúkọ ibi tí òun lọ wéré ni atẹ́gùn yóò fẹ́ àwọn ìyẹ́ wọn nì wọ́n sì dojúkọ ọ̀nà ọbẹ̀ wò mí ọ̀rẹ́ mi bí kò ṣe pé mo gbàgbé àwọn ọfọ̀ náà ni èmi ìbá kọ́ ọ nítorí kò ju gbólóhùn 25 péré lọ bí n bá tilẹ̀ kọ́ ọ tán èmi ìbá wá àdó náà fún ọ. Igbo Olódùmarè jìnnà gidigidi ó tó ìrìn ọjọ́ 2 gbáko sí ìlú wa àwọn aginjù ńlá mìíràn ń bẹ lójú ọ̀nà bẹ́ẹ̀ náà sì ni àwọn odò tí ó tóbi gbogbo tí wọ́n ń ṣàn tí wọ́n sì ń pariwo ńlá bí wọ́n ti ń sọ̀kalẹ̀ lórí àpáta onírúurú ewéko ni ó wà lójú ọ̀nà àti èyí tí ó dára àti èyí tí kò dára ọ̀kẹ́ àìmọye àwọn igi ẹlẹ́gùn ni wọ́n sì ń dí ènìyàn lọ́nà bí ènìyàn bá ti ń kọjá lọ bẹ́ẹ̀ ni àwọn alákọ̀rí ìpàǹtí gbogbo ni wọ́n ń dìmọ̀lù pẹ̀lú àwọn oníjàngbọ̀n ìtàkùn tí wọ́n ń lọ́mọ onírúurú igi ìpàǹtí wọ̀nyí sì ń gbọ̀n lé ènìyàn lórí bí òun bá ti ń kọjá lọ àwọn ẹranko pàápàá kò tilẹ̀ jẹ́ kí ènìyàn sinmi àwọn ìjímèrè àti ìnàkí àti àwọn ọ̀bọ tí ìrù wọn gùn gbọ́rọ́ ni wọ́n ń ti orí igi dé orí igi ojú wọn sì ń fi ara wé ti ènìyàn bẹ́ẹ̀ náà sì ni ọmọ ìkáwọ́ wọn lóòótọ́ ọ̀bọ jọ ènìyàn púpọ̀ ó dàbí ẹni pé ẹlẹ́dàá fi wọ́n ṣe ìbátan ara wọn ni onírúurú nǹkan bí ní bẹ nínú aginjù igi tí ó tóbi àti ọ̀pẹ tí ó ga pẹ̀lú àfòmọ́ ara wọn pọ̀ gidigidi àwọn ẹranko mìíràn sì ń gbé orí ọ̀pẹ tí ó tóbi àwọn ẹyẹ tí ẹnu wọn rí ṣóńṣó kò jẹ́ kí ọrùn ọ̀pẹ ṣeré wọn ò fọrùn ọ̀pẹ ṣeré nítorí kí wọ́n bàa mọ́ pa àdánù àti rí ẹyin ọ̀pẹ jẹ ọ̀kẹ́rẹ́ kì í fẹ́ pínyà pẹ̀lú ìtàkùn àwọn ejò tẹ́ẹ́rẹ́ a máa wá ẹbí kọ́lọ́fín kiri ejò ọká ń ba búrúbúrú lábẹ́ koríko òjòlá ń gbé etí odò bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ ejò olóró kò jẹ́ fi inú wò ṣeré ìgbín fẹ́ràn ibi tútù ìjàpá fẹ́ràn abẹ́ ìtí ẹ̀lúùlú ń fò lágbede méjì ṣùgbọ́n àdàbà ń káàkiri bíga ẹyẹ náà dúró bí àkùkọ inú aginjù tí ń rán àwọn ọdẹ létí àkókò àwọn igi tí ó ti wó lulẹ̀ láti ọjọ́ tí ó ti pẹ́ kò lágbára mọ́ olóhùn lára wọn ojú ọ̀nà àwọn ẹranko yàtọ̀ sí ara wọn ojú ọ̀nà èkúté rí tẹ́rẹ́ ó sì ń dán kóró ṣùgbọ́n ojú ọ̀nà ìmọ̀dó gbòòrò púpọ̀ orí gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀
ìwọ ọ̀rẹ́ mi ìròyìn kò tó àfojúbà ìwọ náà mọ onírúurú ìṣòro tí ń bẹ ní inú aginjù bẹ́ẹ̀ ni gbogbo ìyọnu wọn ni bàbá mi fi ojú rí bí o ti ń bá ọ̀nà Igbó Olódùmarè lọ síbẹ̀síbẹ̀ èmi ni mo wí fún ọ nǹkan tí mo kà sílẹ̀ wọn ni kò já mọ́ nǹkan kan rárá o bí a bá fi wọ́n wé o tí ojú rẹ̀ rí nígbà tí ó dé ọ̀hún tán. Bàbá mi sùn lójú ọ̀nà ní ọjọ́ kìíní tí ó kúrò ní ilé nígbà tí ó sì máa di ọ̀sán ọjọ́ kejì díẹ̀ ló kù kí ó dé ibi tí ó ń lọ. Ìgbà tí ó tó dé agogo 3 ni bàbá mi dé igbó tí ó kángun sí Igbó Olódùmarè gan. Orúkọ igbó náà sì máa jẹ́ aginjù ìdákẹ́rọ́rọ́ nítorí ibẹ̀ ni ó dákẹ́ jùlọ ní gbogbo abẹ́ ọ̀run. Iwin kan ṣoṣo ní ń bẹ nínú igbó yìí ó gbóná ju àpáàrà ojú ọ̀run. Iwin náà kì í jẹ́ kí ẹnikẹ́ni dé Igbó Olódùmarè. A máa fún àwọn ọdẹ ní làálàá ṣe. Bẹ́ẹ̀ ni o kò ga ju ẹsẹ̀ bàtà 2 lọ. Inú òkìtì ọ̀gán ni òun sì ń gbé. Ẹbọra kúkúrú bìlísì ni. A máa gbé ẹrù pàṣẹ kiri títí ọjọ́ ayé ẹ̀ gbogbo. Nígbà tí bàbá mi dé igbó yìí ohun gbogbo dákẹ́ pátápátá. Àwọn ewé igi gbogbo doríkodò ọ̀kan kò lú èkejì bí ẹni pé kò tilẹ̀ sí ẹ̀fúùfù rárá ni. Àwọn ẹ̀ka igi gbogbo sì dúró ṣanṣan bí ìgbà tí jagunjagun bá dúró wájú ọ̀gá ẹ̀. Àwọn ìtàkùn wọ́n dàbí olókùnrùn níbi tí wọ́n kájọ sí. Bẹ́ẹ̀ ni àwọn ẹranko ti kọ ibẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ibùgbé wọn. Àwọn ẹyẹ ti bá ibi gbogbo tí wọ́n rí lọ. Àwọn alààyè sì dàbí ìgbà tí onígbèsè bá ń ronú gbèsè rẹ̀. Gbogbo igbó dákẹ́ lọ minimini bí ìgbà tí ọ̀fọ̀ bá ṣẹ̀, ọ̀fọ̀ pàtàkì tó bá ṣẹ̀, tí àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ dákẹ́ minimini. Wò mí ọ̀rẹ́ mi, níwọ̀n ìgbà tó sì jẹ́ pé bàbá mi nìkan ni ó kù pẹ̀lú ẹbọra kékeré inú ọ̀gán sí igbó burúkú yìí ńkọ́. Àti kọjá bàbá mi kò ní ṣàì jẹ́ ìṣòro. Lẹ́yìn ìgbà tí bàbá mi sì ti bá ìrìnkèrindò rẹ̀ kiri fún ìgbà díẹ̀ nínú aginjù ńlá yìí, òun àti ẹbọra kékeré inú ọ̀gán fi ojú gan ní ara wọn. Ọjọ́ ńlá sì ní ọjọ́ náà. Nígbà tí àwọn méjèèjì fi ojú gan ní ara wọn, ìjàmbá pàdé ìjàngbọ̀n, ṣìgìdì pàdé àǹjọ̀nú, kìnìún méjì fi ojú rí ara wọn. Orúkọ ẹbọra yìí ní èṣù kékeré òde. Kò wọ ẹ̀wù bẹ́ẹ̀ ni kò wọ ṣòkòtò, kò dé fìlà bẹ́ẹ̀ ni kò sán bàǹtẹ́. Ewé ni alákọ̀rí fi ń bo àṣírí ìdíkiri. Ojú kan ṣoṣo ni òun ní. Eléyìí ní sì gùn, ó gún rébété bí òṣùpá títóbi. Èṣù kékeré òde kò ní imú rárá nítorí ojú ti tóbi rékọjá ibi tí ojú mọ́. Ẹnu rẹ̀ sì gbòòrò bí ìbú àtẹ́lẹwọ́. Eyín ẹnu rẹ̀ dàbí ti kìnìún. Bẹ́ẹ̀ ni àwọn eyín wọn ní pupa bí ìgbà tí kìnìún bá ṣẹ̀ṣẹ̀ jẹ ẹran tútù tán. Irun bo ewin náà lára bí aṣọ. Gbogbo ara rẹ̀ sì dàbí ara ajá ìlú òyìnbó. Bẹ́ẹ̀ ni òṣù bàràkàtà kan bẹ ní àtàrí rẹ̀. Bí òun ti ń gbé ẹrù pàṣẹ lé èjìká, bẹ́ẹ̀ náà ni àpò ńlá kan bẹ ní ọrùn rẹ̀ tí ó bani lẹ́rù gidigidi. Ẹ̀jẹ̀ bò ó bo àpò náà. Ìhùhù ẹyẹ sì lẹ̀ mọ́ ẹ̀jẹ̀ wọn nì lára. Onírúurú oògùn ni wọ́n so mọ́ ní ẹ̀gbẹ́, àdó àti atọ́, egungun ejò àti ìkóòdẹ, ìyẹ́ agbe àti ìyẹ́ àlùkò, pẹ̀lú ẹyọ owó ayé àtijọ́ àti onírúurú ìwo ẹranko àti kékeré àti títóbi, àti ìwo àgbọ̀nrín tí ń ká ilá jẹ nínú oko, pẹ̀lú ìyẹ́ àparò tí ń rìn kiri nínú aginjù. Gbogbo àwọn wọ̀nyí péjọ bámúbámú sí ara àpò ńlá ẹbọra kékeré inú ọ̀gán. Orúkọ ẹni tí ń jẹ́ èṣù kékeré òde. Bí òun ti ń bọ̀ ní ẹsẹ̀ rẹ̀ ń dún jínwín nítorí ọ̀pọ̀lọpọ̀ ìkarahun ìgbín ni wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ tí etí ọ̀kọ̀ọ̀kan sì rí kiribiti bí etí owó sílè, tí wọ́n sì fi okùn so gbogbo wọn pọ̀ bí ìlẹ̀kẹ̀. Tí ẹbọra náà tó gbogbo wọn wọ̀nyí láti ọrùn ẹsẹ̀ rẹ̀ títí dé orúnkún kókó. Bẹ́ẹ̀ ni òrùka irin ó dúdú bí ọmọ ìka ọwọ́ ìyá aláró, òun náà ni òun tò sí gbogbo ọwọ́. Èmi ni mo wí fún ọ, ọ̀rẹ́ mi. Nígbà tí bàbá mi yọ ní ìhà yín tí òun náà yọ ní ìhà ọ̀hún, àwọn méjèèjì dúró wọ́n ń wo ara wọn nítorí nígbà tí àjànàkú bá pàdé àjànàkú, dandan ni kí igi máa wó lu ara wọn. Ó rìn bọ̀, bàbá mi náà rìn lọ. Ìgbà tí ó sì kù díẹ̀ kí wọ́n pàdé ara wọn, àwọn méjèèjì tún dúró wọ́n wo ara wọn. Gọ̀ǹgọ̀ máa sọ. Èṣù kékeré ni ó kọ́kọ́ sọ̀rọ̀. Ó la ẹnu rẹ̀ ńlá, ó sì wí pé, kí ni ọ́? Kí ló jábọ́? Kí ló jẹ́? Kí ló já sí? Kí ló ń wá? Kí ló ń fẹ́? Kí ló ń wò? Kí ló ń rí? Kí ló ń rò? Kí ni ṣe ọ́? Níbo lo ti ń bọ̀?
níbo lò ń rè níbo lò ń gbé níbo lò ń rìn dá mi lóhùn ọmọ ènìyàn dá mi lóhùn ní gbólóhùn kan dájúdájú ìwọ dáràn lónìí ìwọ gun igi rékọjá ewé ìwọ já láti òkè bọ́ sínú kànga ìwọ jẹ májèlé ẹ̀rù tẹ́lẹ̀ ìwọ rí oko tí ó kún ìwọ gbin ẹ̀pà sí ìwọ aláìgbédè ọkùnrin ìwọ kò mọ̀ pé kìnìún àti àgbọ̀nrín kì í fi ojú kan ara wọn ni àti pé ẹkùn màlúù kì í ṣe ọ̀rẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ tí ológbò bá fi ojú kan èkúté ní ayé èkúté yóò pin ìwọ rí èmi rí ìwọ èmi ń bọ̀ ìwọ náà ń bọ̀ ìwọ kò bá ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ ìwọ rìn bí aláìbìkítà níwájú mi ẹ̀rù kò bá ní dán àyà kò fọ́ ní dán ìwọ kò gbúrò mi rí ní dán wọn kò ròyìn mi fún ọ rí ní dán agbárí àwọn tí ó yọ ọlọ́bẹ nínú ìsásùn mi egungun ẹ̀yìn wọn bẹ ní kọ̀rọ̀ yàrá gẹ̀gẹ̀ àyà àwọn ọmọ aláìgbọràn ní èmi sì fi ń jòkó nínú ilé mi èmi ni ẹbọra kékeré inú ọ̀gán orúkọ ẹni tí ń jẹ́ èṣù kékeré òde ìjà ni ó dé pẹ̀lú èmi àti ẹnìkan ní òde ọ̀run ni wọ́n wí pé mo ṣe àbòsí sí ọlọ́run ọba èyí ni ní àwọn ẹ̀dá abàmì wọn ní bá fi pinnu wípé àfi dandan bí mo bá kúrò ní òde ọ̀run mo kúrò ní òde ọ̀run mo bá ìsàlẹ̀ ilẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo gbé 100 ọdún láàrin àwọn òkú tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ mo sì kọ́ onírúurú ọgbọ́n lọ́dọ̀ wọn àti ìgbà náà ni mo sì ti mọ̀ pé nínú ikú tí gbogbo àwọn ọmọ aráyé ń kú ìbá díẹ̀ ni ó jẹ́ àtọ̀runwá nínú wọn àwọn aráyé a máa fi ọwọ́ ara wọn ṣe ara wọn òmùgọ̀ a máa pa ẹlòmíràn láìrò tẹ́lẹ̀ àṣejù iṣẹ́ a máa pa ẹlòmíràn láìrò tẹ́lẹ̀ ọ̀lẹ ṣíṣe a máa pa ẹlòmíràn láìrò tẹ́lẹ̀ wọ̀bì a máa pa ẹlòmíràn láìrò tẹ́lẹ̀ ojúkòkòrò a máa pa ẹlòmíràn láìrò tẹ́lẹ̀ ìgbà mìíràn alágàbàgebè a máa wá ọ̀nà àti pa ẹlòmíràn ṣùgbọ́n dípò onítọ̀hún òun pàápàá lọ sí àdúlé ọ̀run ìgbà mìíràn abínúpọ̀ ọ̀rẹ́ a máa wá ọ̀nà àti pa ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n dípò onítọ̀hún òun pàápàá lọ sí àdúlé ọ̀run ìgbà mìíràn olówó a máa wá ọ̀nà àti pa tálákà ṣùgbọ́n dípò onítọ̀hún òun pàápàá lọ sí àdúlé ọ̀run ìgbà mìíràn ẹni kékeré a máa wá ọ̀nà àti pa ẹni ńlá ṣùgbọ́n dípò onítọ̀hún òun pàápàá lọ sí àdúlé ọ̀run onísọkúsọ ń fi ikú ṣeré onínàkúnà ń fi ikú ṣeré onírìnkúrìn ń fi ikú ṣeré onígbéraga ń fi ikú ṣeré onírìkísí ń fi ikú ṣeré nítorí kíni ń kọ́ nítorí ẹlẹ́dàá ń wo ẹ̀dá pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀dá àti ìrìnkèrindò ẹ̀dá láàrin àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá kò ní ṣàfi èrè iṣẹ́ ọwọ́ ẹ̀dá fún ẹ̀dá bí ó ti wù kí àyípadà dé tó yálà ní òde ayé tàbí ní òde ọ̀run èmi ni ẹbọra kékeré inú ọ̀gán orúkọ ẹni tí ń jẹ́ èṣù kékeré òde ìgbà tí mo kúrò ní ibùgbé àwọn òkú tán ni mo wá sí aginjù ìdákẹ́rọ́rọ́ tí mo fi òkìtì ọ̀gán ṣe ilé mi ní aginjù yìí ni mo bá àwọn ẹranko ibẹ̀ ni mo bá àwọn ẹyẹ ibẹ̀ ni mo sì bá àwọn àlùjọ̀nú ṣùgbọ́n gbogbo wọn ni mo lé lọ fẹ́fẹ́ tó bẹ́ẹ̀ tí n kò rí ẹnikẹ́ni bá gbé pọ̀ mọ́ tí mo wà ní ẹ̀mí nìkan ṣoṣo tí mò ń jẹ ewéko inú igbó kiri ṣùgbọ́n lónìí yìí tí mo dédé rí ọlá àròtẹ́lẹ̀ mo dúpẹ́ orí mi gbé nǹkan pàdé mi nítorí ọjọ́ pẹ́ díẹ̀ tí mo ti rí ẹran ènìyàn jẹ mọ́ bí mo bá pa ọ́ tán wọ́n gbádùn ẹran rẹ fún ọjọ́ mẹ́ta wọ́n fi agbárí rẹ sí ọbẹ̀ ńlá igbá àyà rẹ yóò dúró fún ọbẹ̀ ẹ̀fọ́ bẹ́ẹ̀ ni ìbàdí rẹ yóò máa ṣe ọ̀ráṣìkì nínú ọbẹ̀ ata wọ́n sì kó èyí tí ó bá kù lára rẹ pamọ́ sínú ilé mi nínú òkìtì ọ̀gán mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lónìí mo dúpẹ́ lọ́wọ́ ẹrúnmọlẹ̀ gbogbo lónìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ̀nú ayé mo dúpẹ́ lọ́wọ́ Ògún àwúrò inú àpò mi mo dúpẹ́ lọ́wọ́ Ògún àwúrò inú àpò mi bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí pàtàkì ńlá ni aládé ogbó ẹbọra tí ṣe alákòóso òkìtì ọ̀gán tí ó jẹ́ ìbátan mi. ibi tá a bá mọ lónìí lélẹ́yìí. ó lágbára o.